ẹ̀yin èèyàn wa Ibrahim Chatta ti sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ wípé láìpẹ́ yìí bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni àwọn indọ́strì náà ń ṣèdárò lọ́wọ́lọ́wọ́ fún ọmọ Ìyápéjú Ògúnmọ́lá tó ṣaláìsí kò tún ju bí ọjọ́ kan sí méjì lọ lòkìkí tún kàn wípé ọmọ Ibrahim Chatta náà ń kọ́ o bóun náà tún ti jáde láyé kọ́lọ̀ ń bá wa dáwọ́ ibi dúró ní Yorùbá wood industry kọ́lọ̀ ń bá wa dáwọ́ ibi dúró nínú Yorùbá Nollywood industry ṣùgbọ́n Ibrahim Chatta ó ti wá jáde láti ṣe àwọn àlàyé kan tó farasin lórí ikú ọmọ rẹ̀ yìí ṣé lóòótọ́ lọmọ yìí kú kí ló fa ikú náà kí ló ṣokùnfà ikú náà mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kí wá lọ gbọ́ àṣírí ọ̀rọ̀ tó wà nídìí ọ̀rọ̀ náà ẹ wá lọ gbọ́. mo kí from Nigeria here ẹ kú rọ̀lẹ́ and fún àwọn Kristẹni àlàáfíà fún yín o and ẹ̀yin oníṣẹ̀ṣe náà tẹ́ máa wo fídíò yìí mo kí gbogbo yín o so á dára fún gbogbo yín o mo fẹ́ ṣe fídíò yìí fún clarification lẹ́yìn kí n fẹ́ ṣe fídíò yìí àti torí pé law kan wà nínú Islam bí law adoption tàbí guidance nínú Islam ẹ gbọ́dọ̀ fi orúkọ àti ìran ọmọ dùn ọmọ so ká ní Muslim máa adopt ọmọ sìn àbí yóò jẹ́ counselor àbí guardian ọmọ Muslim gbọ́dọ̀ retain orúkọ àwọn òbí ọmọ náà so àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ everybody àwọn olóṣèlú àwọn colleagues mi àwọn ọ̀rẹ́ mi then àwọn family àtàwọn fans all over the world mo rí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ gbogbo yín mo dẹ̀ rí àwọn tó ń pè àtàwọn tí mi tí máa gbé kọ́ọ̀lù wọn kí wọ́n padà mo dúpẹ́ o ní fi aburú gbà o but mo fẹ́ ṣe fídíò yìí láti clarify ọmọ tí Ọlọ́run mú sọ́dọ̀ yẹn Mohammed lórúkọ ẹ̀ kì í ṣe ọmọ bíbí inú mi ṣùgbọ́n godson mi ni tẹ́ bá wá ṣàkíyèsí àwọn tó bá ṣàkíyèsí okay àwọn kan náà tún pè mí sìn àwọn tó bá ṣàkíyèsí bí mo ṣe máa ń relate pẹ̀lú àwọn ọmọ mo ní àwọn ọmọ méjì ọmọ àfiarabí àti àwọn ọmọ àfẹnubí àwọn ọmọ àfẹnubí mi dẹ̀ pọ̀ gan-an ọ̀pọ̀ gan-an ọmọ kódà àwọn ọmọ àfẹnubí mi wà tó pé náà àwọn colleagues mi ni wọ́n tí wọ́n ti wá dàgbà ń sìn tí mo ti ń address wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nígbà tí màá mọ̀ wọ́n rí bàbá náà ń pè mí ọmọ ni mò ń pè wọ́n nígbà táwọn náà ti wá dàgbà ń sìn ẹ̀mọ́ wọ́n máa ń tẹ́ stage kan tó wọ́n máa dàgbà dé tó fi wá jẹ́ pé kì í ṣe ọmọ mọ́ baálé ilé làwọn náà so wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń sẹ́ndì àwọn tó bá máa ń sẹ́ndì kíní sí mi email tó bá lọ wo orí email address mi realatcommunications@gmail.com tí wọ́n bá wo orí mail mi realatcommunications@gmail.com yẹn ẹ máa rí i pé mo gbé ọmọ ìbejì méjì dání nínú fídíò yẹn ṣe rí àwọn ọmọ ìbejì yẹn wọ́n ti dàgbà ń sìn wọ́n ti dọmọ gé dáadáa wọ́n ti wà fully grown bàbá tiwọn èmi ni adopted child bàbá tiwọn ara àwọn ọmọ kéékèèké ilé yẹn ni àwọn ọmọ yẹn nígbà tí wọ́n wà ní kékeré tọ́ṣẹ̀ bí wọn ni mo kó wọn dání yẹn wọ́n dẹ̀ ti dọmọ gẹ́ǹsì wọ́n ti dàgbà bọ́ mo ò tí ì change ẹ̀ rí ìgbà mi wà tí máa ṣí mail mi máa ṣiṣẹ́ rí pé àwọn ọmọ yìí máa ṣe ló wà lórí mail mi láti ìjọ yìí ó wà lórí realatcommunications@gmail.com àwọn yẹn wà ń bẹ láti ọdún tí mo ti fi wọ́n síbẹ̀ ṣé wá rí ẹ̀gbọ́n àwọn ọmọ yìí tó jẹ́ àgbàlagbà Ibrahim lórúkọ ẹ̀ Fọlárànmí Ibrahim Babalọ́lá Fọlárànmí Ibrahim Babalọ́lá yẹn òun àti ẹnìkan ìyẹn ti di minister ní church cellency wọ́n máa ń jọ ń jà sí first born ní lọ́wọ́ mi so ọmọ mi lòun bàbá àti Ibrahim yẹn Sẹ́ríkì Babalọ́lá wọ́n ti di ọba ń sìn ọba ni wọ́n ní Ìlàjú so èmi làkọ́bí bàbá tiwọn Ibrahim làkọ́bí tèmi Ibrahim náà lẹ́gbọ̀n tí Ọlọ́run ti gbà padà sọ́dọ̀ kọ́lọ́mbà àforíjì wọn lápapọ̀ so mo ní àwọn ọmọ àfi ẹnubí púpọ̀ lára àwọn ọmọ àfẹnubí mi òun wá ní Mohammed wa tí Ọlọ́run pè sọ́dọ̀
tẹ́ bá ṣàkíyèsí mo ti máa ń post video before now tí máa post ọmọ kan fún birthday tí máa ní dear son ìmí wà tí máa rí táwọn blogger máa gbé gan tó máa sọ pé ọmọ mi lélẹ́yìí náà mo fẹ́ kọ́ clarify ọmọ mẹ́ta ni Olúwa fún mi Abdulmalik Ahmed àti Awal ọmọ pọ̀ lára mi so mo fẹ́ bí sí tọ́lọ́mbà fún mi sí ṣùgbọ́n ṣe rí àwọn ọmọ àfẹnubí àti ọmọ àfarabí mi ọmọ mi ni gbogbo wọn òun ni àdírẹ́sì yẹn ṣe máa ń wá bẹ́ẹ̀ mo kàn ní láti ṣe clarification yìí nítorí ṣùgbọ́n ó dùn mí náà ni bí nǹkan ṣe bó ṣe bákan náà ni nǹkan ṣe máa ń dùn mí gbogbo àwọn tí èmi kọ́ mo fara bí wọn yìí bẹ́ẹ̀ náà ni mo ṣe rí wọn bí ọmọ ṣẹ́rí ọmọ àfarabí mi àti ọmọ àfẹnubí mi wọn yàtọ̀ síra wọn. Láti wá tẹ̀síwájú kò sí abiyamọ kankan tó deserve kó sin ọmọ tó bí Olúwa ní jẹ́ ká gbá ọmọ yín sìn o àwọn tí Olúwa dánwò lọ́wọ́ yìí Olúwa rọ̀ wọ́n lójú ìyá àti bàbá Mohammed Akin Mohammed Oyekan lórúkọ ọmọ yẹn Mohammed Oyekan àti bàbá àti màmá Mohammed Oyekan Olúwa rọ̀ wọ́n lójú àdúrà wa ń lọ fún wọn pàápàá jùlọ àǹtí mi màámi Péjú Ọmọbọ́láńlé Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé Olúwa kó ràn wọ́n lójú Olúwa kó ràn wọ́n lójú ọ̀dọ́ tó jẹ́ Ọlọ́run ní pé recently skit maker yìí Sanku Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú ìpè tí wọ́n fẹ́ ṣe fún abiyamọ tó sọmọ nù mi ò mọ̀ Olúwa kó rọ̀ gbogbo wọn lójú Olúwa kó rọ̀ yín lójú wáàsí kankan wà mí lè ṣe wáàsí kankan fún ẹni tó sọmọ nù ju pé àwọn nìkan náà lè ṣe wáàsí fúnra wọn Olúwa ọdẹ kì í ṣàṣìṣe kò sí abiyamọ tó lè wù kó lùzọ ọmọ tí wọ́n bí tó tọ́ ṣùgbọ́n Olúwa rọ̀ yín lójú Olúwa rọ̀ yín lójú Olúwa fi yín lọ́kàn balẹ̀ Olúwa dúró ń bẹ̀ fún yín mi mọ nǹkan mi tí mo fẹ́ sọ ọmọ mi ṣe ni Mohammed Oyekan ọmọ mi ṣe ni Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú ọmọ mi ni but ọmọ mẹ́ta gangan ni Olúwa fún mi bí mo ṣe kà síwájú yẹn so ẹ̀yin tí ẹ tàtẹ̀jíṣẹ́ ẹ̀yin tẹ́ pè mí àwọn èèyàn pọ̀ bàbá wa Lai Mohammed Olúwa dúró ń bẹ̀ fún yín o àtọmọ ọmọ ẹ̀ ní sọ kankan nu o ṣé bàbá mi Buhari ọmọ Musa àti gbogbo àwọn àfáà tó pè mí kí o àti gbogbo àwọn àfáà tó ń pè àtàwọn tó sì ń pè náà ọmọ mi náà ni Mohammed Oyekan ọmọ mi ni o ẹ ṣeun àwọn colleagues mi wọ́n pọ̀ Doyin Kúkọ̀yí Fẹ́mi Adébáyọ̀ Múyìwá Adémọ́lá Bímbọ́ Ṣìn màámi Madam Ṣàjẹ́ gbogbo yín ẹ ní fojú sunkún ọmọ ẹ ní gbọ́mọgbìn bí èbùṣu Olúwa rọ̀ gbogbo àwọn tí Olúwa fi àdánwò yìí kàn lọ́wọ́lọ́wọ́ yìí Olúwa rọ̀ wọ́n lójú Olúwa rọ̀ gbogbo yín lójú Olúwa dúró tì yín gbogbo àti àwọn ọmọ mi táwọn ti dàgbà tó yẹ pé mo ti wá ń pè wọ́n lọ́rẹ̀ẹ́ tí gbogbo wọn ti ń pè mí látàná ẹ̀ Olúwa dúró tì yín àwọn ní yọkú kí ẹlẹ́yẹ̀ wa má ṣíwájú kí oníwájú má kẹ́yìn ẹ̀yin tí à ń tọ́ bí ọmọ ẹ̀yin náà ní kẹ́ dèpẹ̀ sí wa lójú nǹkan tó ti dáa jù nìyẹn gbogbo àti mọ̀ pé death is inevitable but kò sẹ́ni tó wù kó sọ àwọn tó wà lẹ́yìn wọn tó máa ṣẹ̀yẹ ìkẹyìn fún wọn kò sẹ́ni tó gbàdúrà kó sọ wọ́n nù Olúwa foríjì wọn lápapọ̀ Mohammed may Allah be pleased with you may Allah forgive all your sins you are our son and all of these people are our children Olúwa kó rọ̀ àwọn òbí tó bí wọn lójú. Irú àwọn ọ̀rọ̀ yìí is something that I should have just let go irú nǹkan báyìí ó yẹ kí n let go kí n má sọ̀rọ̀ nípa because ẹni tó ṣẹlẹ̀ sí ó dòrè ọ̀run lẹ́nu kò sí láyé mọ́ kọ́lọ́mbà àforíjì Murphy Àfọlábí ni ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn so naturally kò wù mí kí n sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn àtọ̀ because ẹni tí wọ́n dárúkọ mú mi ó ti fi kú ṣàgbà wa bọ́n torí àwọn young people tó ń bọ̀ àti àwọn ọmọ táà náà bí ọmọ tí mo fi bí ọmọ tí irú àwa yẹn náà bí wọ́n máa dá ká point out to irú àwọn nǹkan báyìí gbà mí
this is not something I really enjoy wanting to do. And me, I don't like coming on space like this, public space like this and start talking about things like this. Ṣùgbọ́n ju ẹ̀jẹ̀ lọ, ìyà ní dá jẹyàn. And mo so nítorí àwọn kan wà tó yẹ pé ní career mi mo hó wọn ní gratitude ló máa jẹ́ kí mention kíní. Inú mi wá dùn, Murphy ló kó láàrin wa, kọ́lọ́hun foríjì o, kọ́lọ́hun bá tọ́jú gbogbo nǹkan tó fi lẹ̀ o. Àwọn èèyàn wà láyé ńsìn tó jẹ́ ẹlẹ́rìí ọ̀rọ̀. So ìgbà tí mo dé sẹ́ẹ̀tì ní alẹ́ yìí, ẹni kọ́kàn sọ mi pé ṣé mi gbọ́ nǹkan tí Kazeem Jagaban sọ. So torí ẹ̀ mo ṣe fẹ́ point out, Kazeem Jagaban ò sọ the right thing o. In fact, Kazeem Jagaban ò mọ nǹkan tó ń sọ. Because ṣe rí Murphy, àsìkò tí Kazeem Jagaban mọ Murphy ní àsìkò tí Murphy ti jẹ́ èèyàn tán ni Kazeem mọ̀. Irú àwọn Kazeem, ọmọ ọdún mélòó ni Kazeem gangan? Kò ń ṣọmọ kékeré bẹ́ẹ̀ yẹn o, bọ̀ fún èmi àbúrò ni Kazeem Jagaban jẹ́. So ọdún tí oníkálùkù wa ń practice àmọ́ àwọn Jagaban dé sí industry wa ńgbà tí Murphy ti jẹ́ èèyàn. Àwa mọ Murphy ńgbà tí gbogbo wa ń bẹ lọ́hùn. Okay, a ṣe ń bẹ lọ́hùn o, kẹ máa ṣì mí gbọ́, ńgbà tí kò tiẹ̀ sí alátàrà gbohun gbogbo wa, ìgbà yẹn ni èmi mọ Murphy. So quickly can I point out, directing me, career me as a director, ó bẹ̀rẹ̀ látorí stage. Àtorí stage gangan ni career me as a director ti bẹ̀rẹ̀. Orí stage yẹn ni mo ti mọ àwọn bọ̀dá Fatai Lálùdé, ni mo ti mọ àwọn tó jẹ́ senior Murphy Afọlábí lọ́dọ̀ ọ̀gá Dágunró, àwọn Ìbàbò. Àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí, àwọn Jamiu náà wà lọ́mọ kékeré ńgbà èmi àti Jamiu àti ọ̀gá àti ṣeré kan rí ládùúgbò tàwa ní Bádíà. Kọ́ tó ya eré yẹn sínú film, Ominu Pósí or something kọ́ tó ya sí film, gbogbo àyẹn Jamiu máa ń jẹ́ tinú mi. Àwọn Kazeem Dagoro ṣì wà lọ́mọ kékeré ńgbà yẹn tí mo bá ọ̀gá ṣeré kan ládùúgbò tiwa ní Bádíà, èmi àtàwọn Ṣàwòrò la máa ń pè bọ̀dá yẹn ní Bádíà, bọ̀dá Báyọ̀ Ṣàwòrò. A bá wọn ṣe eré yẹn ní ìjọra Bádíà lọ́dún náà. So àwọn lẹ́yìn ìgbà yẹn, gbogbo yẹn stage director ni mí. Lẹ́yìn ìgbà yẹn àwọn tó jẹ́ senior Murphy lọ́dọ̀ ọ̀gá Dágunró, Ìbàbò, Rasheed Ayéròǹfẹ́, lady kan wà girlfriend mi nígbà yẹn, Amúdá, and so many of them like that. Kúnlé Ìbàbò, ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn yẹn wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí, senior Murphy ni gbogbo wọn. Èmi àtàwọn ẹ̀gbọ́n kan wà tá máa ń pè ní Sangros Ṣàgẹ̀dẹ̀, àwọn yẹn máa wá láti Lagos Island. Gbogbo àìmọ ò tí mọ Murphy rí at all. Encounter mi pẹ̀lú Murphy lákọ̀ọ́kọ́ rí láyé fíìmù ara tèmi àti Musiliu Ajíkanlé àti ẹnìkan wà tá máa ń pè ní Ambrose. Musiliu Ajíkanlé òun náà di òrè ọ̀run lónìí, Ọlọ́run bá fo orí jì wọn lápapọ̀. Musiliu Ajíkanlé ń ṣe conductor, èmi náà ń ṣe conductor. Ọ̀rẹ́ wa yẹn wọ́n pè ní Ambrose, òun máa ń ṣe driver ni. Lọ́nà ọjọ́ òyìnbó làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti ń ṣiṣẹ́. Àti ọ̀rẹ́ wa kan náà àjọgbá àdúgbò ni Sọ̀víọ̀ nìyẹn. Adáwó ṣe fíìmù mi àkọ́kọ́ táwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn jọ co-produce. Èmi àti bàbá kan ní mẹ́ran tó máa ń pè ní lọ́yà Kọ́mọláfẹ́, ẹ máa mọ̀ wọ́n, lọ́yà Kọ́mọláfẹ́ lájọ direct ẹ̀. Attempt mi sí directing the film nìyẹn. Attempt mi tí mo tún lè dárúkọ, ẹnìkan wà tó ń pè ní Kẹ́hìndé Ayélabówó, ọ̀rẹ́ ìyàwó Àfíìsì Oníléré Ẹwà, òun àti ìyẹn náà jọ jẹ́ ọ̀rẹ́. Kẹ́hìndé wọ́n jọ máa ń jó, oníjó ni wọ́n. Ìgbà yẹn Àfíìsì ò tí fẹ́ ìyá kan yín gbà yẹn. Fíìmù ẹ̀ ò ní mo direct. Elébòlò, Yẹ́misí Elébòlò tó ti wà ń lo òyìnbó ń sìn, àti Múyìwá Adémọ́lá náà ṣe lead actor mi. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí, àwọn kìnnì wà ńbẹ̀, àwọn Lukman Raji nǹkan wà ńbẹ̀. Ṣẹ̀ṣẹ̀ wá rí fíìmù tèmi tí mo co-produce pẹ̀lú àwọn mẹ́ta míì, Musiliu Ajíkanlé, Ambrose àti Yisau ni orúkọ Ambrose, Yisau kìnnì kan, àti bọ̀dá Sọ̀víọ̀ yẹn mo ń try láti rántí orúkọ wọn. Astaghfirullah, ẹ má bínú sí mi ṣá,
it's very late and I'm so sorry I'm doing this. The video is long dear, but mo kàn fẹ́ fi point out àwọn kankan nítorí ìdéwájú dẹjọ́ ìwà ń dẹ̀yìn daṣọ. So fíìmù yẹn mo wá fẹ́ ṣe orin sí fíìmù yẹn ọ̀kan bá bí mo pé title ẹ̀ lọ́dún náà èmi àti Lábọ́ṣìndé bàdá wà sí Lábọ́ṣìndé lájọ ṣe lead fíìmù yẹn ìbejì la ṣe ń bẹ̀ ọ̀kan bá bí tèmi àti lọ́yà Kọ́mọlá fẹ́ direct. So mo wá wọ́n wá ń ṣiṣẹ́ kan ní Lálùpọ̀n Bọ̀dáyọ̀mí Ògúnmọ́lá náà direct iṣẹ́ náà lọ́dún náà. Mo wá sọ fún Camille Compo ibi tó náà bá rí fídíò yìí a máa jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí. Mo wá sọ fún Camille Compo pé mo nídìí ibi orin yẹn ibi ìbẹ̀rẹ̀ fíìmù yẹn mo ti kọ àwọn orin èmi gbà yẹn tí má dẹ̀ kọ story máa ń kọrin sí látàyè stage Báyọ̀ Tìjání Sanyẹ̀rì Bùráwà sí Lábọ́sídé Allahu Akbar máa ń kọrin gọ́ngbà yẹn omi mọ̀ pé omi máa bàjẹ́ báyìí èmi àti Ọládùjọyè Dùjọyè a máa ń pè lólóhùn agogo àbúrò ẹ̀ ní Chokomilo àjọgbádùgbò ni. So mo wá fẹ́ kọrin sí fíìmù yẹn gbà yẹn mo wá nídìí Ifá ẹsẹ̀ Ifá kó bẹ̀rẹ̀ kíní ẹ̀. Camille kan bó wá sọ mi pé bọ̀bọ̀ kan wà ọmọ Ifá gan ó gúdú gan kíní kan ó ròyìn Murphy fún mi lọ́dún náà lọ́hùn. Màá wá lọ sí Lálùpọ̀n first encounter mi pẹ̀lú Murphy ni mo wá mú Murphy wá sí ibì kan tó ń pè máa yí wà lára àwọn tó kọ́kọ́ ṣe àwọn orin hip hop Kẹ́hìndé Ayélabó tí mo sọ fún pé mo direct fún mi ẹ̀ òun máa ń kọ nígbà yẹn òun ló kọ orin kan ó pè ní Raga Slam bí ayégbà yẹn ní hip hop ṣẹ̀ṣẹ̀ ń ṣe kinní àti máa jẹ́ afrobeat with the s tí hip hop tí wá ń jẹ́ ńsìn àti orin èbó tí wá ṣá tó ń jẹ́ àti máa jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn kí lórúkọ ẹ̀gbọ́n yìí ó wà ní Àpápá very popular láàrin àwọn tó máa ń produce gbà yẹn Kẹ́hìndé Ayélabó ló introduce mi sí ibẹ̀ ni mo mú Murphy Àfọlábí lọ. Murphy wọlé sí blue lọ́jọ́ náà ìfá máa ń fi Murphy ṣe èyẹ blessing yẹn gbàgẹ̀rẹ̀ báyìí ló ṣe gùn kọ́lọ́ máa foríjì Murphy Àfọlábí ni mo ṣe wá mú lọ bẹ̀yẹn tàfi wá lọ kọrin first encounter mi àti Murphy yẹn. Fast forward attempt mi tí kò ń ṣe okay before film tèmi yẹn Báyọ̀ Tìjání jẹ́ mọ̀ pé cameraman ni Báyọ̀ Tìjání èmi àti Báyọ̀ Tìjání mo direct iṣẹ́ ní Òṣogbo Báyọ̀ Tìjání ni cameraman mi Bùráwà sí Lábọ́sídé sì wà láyé òun ló ní fíìmù náà ọkùnrin ogun ló pe title ẹ̀ fọ́tò kan wà tó trendy lórí social media tí Sanyẹ̀rì mú tripod dání tí Báyọ̀ Tìjání gbé camera dání tí mo ní oṣù Ṣàngó lórí báyìí tẹ́nu mi gbẹ burúkú báyìí fíìmù yẹn ni directing mo ṣe inú fíìmù yẹn mo dẹ̀ tún act nígbà yẹn láyé ìgbà tójú wà lójúgun nìyẹn mi tí mo mọ́ fìrì ní gbogbo àyẹn mi tẹ̀ tí mo torí mi tí ṣe fíìmù tara tèmi ń gbà yẹn ok fíìmù Kẹ́hìndé Ayélabó tí mo wá sọ tí mo ṣe tó ti kejì ok kápẹ́ ti Lábọ́ṣèdé ní 1 kápẹ́ tèmi ní 2 tèmi àtàwọn Adékọ̀lé produce káwá pé ti gáyé ti Kẹ́hìndé Ayélabó ní 3 iṣẹ́ Lukman Raji tó jẹ́ ọ̀rẹ́ Murphy wà níbẹ̀ ṣé wá rí Lukman Raji ó wà láàrin Murphy àti Muyideen Ọládàpọ̀ Lálá ọ̀rẹ́ Muyideen in fact wọ́n jọ wá láti north ní Muyideen àti then family làwọn méjèèjì Lukman Raji àti Muyideen Ọládàpọ̀ Lálá attempt iṣẹ́ tí ó hàn because producer tó tóbi ní Lálá nígbà tí gbogbo àwọn ọmọ kékeré tá ti dàgbà Lálá ti di producer ńláńlá ti pẹ́ Lálá ló kọ́kọ́ fún mi ní dáì ẹjá ka ọkàn bàbí tèmi pé kò lọ púpọ̀ ẹjá ka tàwọn Ayélabó yẹn pé èèyàn mélòó ló mú ẹ̀rí ńgbà yẹn torí pé Murphy Múyìwá Adémọ́lá dẹ̀ ní larger than life ní o Múyìwá tóbi gọ́ngbà yẹn ìgbà yẹn dẹ̀ ní Yẹ́misí ṣẹ̀ṣẹ̀ ṣe agbélébòlò dé o elébòlò á lọ tí a mọ̀ ṣì go pay ọdún yẹn ni wọ́n ṣe iṣẹ́ ní Yẹ́misí iṣẹ́ ọdún yẹn ni mo direct Múyìwá Adémọ́lá àwọn stars mi wà mẹ́ o but àwọn main characters mi Múyìwá Adémọ́lá àti Yẹ́misí elébòlò ní lọ́dún yẹn iṣẹ́ tí Kẹ́hìndé Ayélabó yẹn produce
now attempt mi sí bigger jobs nígbà tí equipment wa gan ti ń change Múyìndé Ọládàpọ̀ ni o làlá ó fún mi níṣẹ́ kan tí à ń pè ní ọmọọba ṣọ̀run ibẹ̀ ni mo ti lẹ ojú Bọ̀dá Fatai Lálùdé pa báyìí irú kí lè yọ èmi náà mo tún kọrin sí fíìmù yẹn náà Fúnkẹ́ Akíndélé Geneva ó ní lead role mi nínú iṣẹ́ yẹn àti làlá àti Bọ̀dá Fatai Lálùdé bí career directing mi tó hàn tí ó sì hàn síta ṣe bẹ̀rẹ̀ nìyẹn lẹ́yìn iṣẹ́ Muyideen Lala mo rántí pé Muyideen Lala àti King Dr. Saheed Òṣùpá Murphy Afọlábí àti King Dr. Saheed Òṣùpá wọ́n wá bá wa ní sẹ́ẹ̀tì Lala mi tẹ́mi tí ń direct Mọ́rúfádà Èrò oníkaramá mi lọ́dún yẹn wọ́n bá wa ní sẹ́ẹ̀tì yẹn ó dàbí pé Murphy kọ́kọ́ fẹ́ ṣú ọ̀nà ó fẹ́ wò pé ṣé Òjòjáde máa rí iṣẹ́ àwọn Lala ìṣe kó tó gbéṣẹ́ tiẹ̀ fún mi ó wá gbé àwúrí ẹni onímọ̀ kọ́kọ́ bá ṣe mo bá Dr. King Saheed Òṣùpá ya àgbèrè ojú mo direct iṣẹ́ tiwọn náà iṣẹ́ kejì tí máa bá Murphy ṣe ó dùn mí Murphy ti fikú ṣàgbà mo wish kó wà láyé kí n lè sọ gbogbo ilé kájọ sọ lójú ara wa torí Kazeem Jagaban sọ story tí kò mọ̀ iṣẹ́ méjì náà mo bá Murphy ṣe mo kọ story Murphy tó pọ̀ o ẹ̀yà àwòkọ́ tí mo wá direct mi mo kọ́ àwọn story mi wà tí mi gba credit fún tó ẹ pé mi mo kọ kò ń ṣe pé mo fi ṣe règún àwọn kan tó dáa pọ̀ dẹ̀ because mi àti ẹtì mọ́ra nígbà tí mo ti kọ́kọ́ lò fún orin tí mo fẹ́ kó bá mi fífá sínú ọkàn bá bí fíìmù yẹn so then ìgbà tí kí lórúkọ wàhálà ilẹ̀ ti ṣú orúnkùnrin bọ̀ mo fẹ́ ṣe kíní tó rà èmi náà lè kú lọ́la ìwà akẹ́kẹ́ nìkan kan máa sọ sórí òtó tọ̀nà lórí mi dẹ̀ fẹ́ kàn fi credit àwọn èèyàn tí credit due fún kọ́ fi dùn wọ́n fi fún mi níṣẹ́ iṣẹ́ méjì mo direct ẹlẹ́ẹ̀kejì tí mo direct iṣẹ́ Murphy I think tí máa rántí dáadáa I think it's iṣẹ́ àṣebí iṣẹ́ frat school frat báyìí iṣẹ́ yẹn níṣẹ́ pẹ̀lú cultism òun ló dá èmi náà mo kọrin yẹn náà òun ló dárùn kábíyèsí ọlọ́run ọ̀run àtayé láṣẹ̀dá ọ̀run ó yá o àṣẹ̀dá ọ̀run ní táìtù rẹ̀ ibiṣẹ́ ẹni mi àti Murphy ti jà ibiṣẹ́ ẹni mo sọ fáwọn gọlúgọ̀ pé mi fẹ́ bá Bọ̀dá Fatai Lálùdé wà ń bẹ̀ nígbó Ọ̀ṣun mo sọ pé mi ní bá Murphy ṣiṣẹ́ mọ́ mi ìfẹ́ máa state because ó ti kú ibi tó dẹ̀ lọ yẹn èmi náà bọ́ àlọ́bẹ̀ ńjọ́ kan bí mi ṣe bá Murphy Afọlábí ṣiṣẹ́ mọ́ nìyẹn so Murphy kan ni Kazeem Jagaban ṣé wàá rí Kazeem Jagaban àti ọ̀rẹ́ wọn kan tí wàá ń lo ìbò wọn pè ní Ìtùnú ọkùnrin ni àti Débọ́lá obìnrin ni àmẹ́ta yẹn náà wá ní ìmọ̀ bóyá wọ́n ájọ́ Murphy ni wọ́n wá nígbà tí Murphy ti jẹ́ èèyàn tó yẹ pé Murphy ni the highest paid producer ní Ìdúmọ̀tà ìgbà yẹn làwọn ṣiṣẹ́ mọ́ rí wọn mọ Murphy nígbà táwọn mọ̀ tí Murphy wọ aṣọ gbàgẹ̀rẹ̀ tí máa fi ṣe ẹ̀wọ̀n ọmọ gbà ẹ́ ṣùgbọ́n ṣe rí tí àwọn èèyàn mẹ́wàá bá wà àbáwọn èèyàn márùn àbáwọn èèyàn méjì kan ní kọ́kọ́ máa ga tí kọ́kọ́ máa gòkè ní tí Ọlọ́run ṣe fún Murphy síwájú àwa nìyẹn wípé ó hàn as a producer Kazeem ti kò tọ́ sí Kazeem lẹ́nu kó wá rò pé òun sọ ìtàn orú mi kì í ṣe ti ìgbéraga kọ́ nígbà yẹn mo rántí ìjọ tí máa dá Kazeem mọ̀ gangan à ń ṣiṣẹ́ Murphy Lukman Raji náà fún mi iṣẹ́ tá lọ ṣe lójú ọ̀nà mo ṣe nú ẹ̀ ní ọ̀nà àdúgbò mi tí mo padà gbé ọ̀nà Òkè Afá Jákàndé tá tún padà a tún ṣe iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ o mo tún lọ ṣe níbi tí mobile wà ní area Oriental Lagos Island lọ́nà tó gate kẹ́bàá bá ṣe máa ń struggle fún iṣẹ́ ńgbà ẹ̀ iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ mi tí mà wọn mi rò bóyá àwọn Lukman máa mọ̀ bóyá àti mà wọn Jagaban rí ńgbà ẹ̀ but Kazeem Kesi Jagaban àti Ìtùnú àti Débọ́lá nígbà tí Múyìwá Adémọ́lá ń ṣe fíìmù aláṣọ funfun ẹ̀ jẹ́jẹ́ èmi dẹ̀ máa ń polówó fíìmù gan báyìí mo kọrin sí mo polówó over 400 films bẹ́ẹ̀ náà ni máa ń kọrin sí film ìgbà yẹn ni jẹ́jẹ́ yẹn èmi mo polówó ẹ̀ ìgbà yẹn ni mo mọ Jagaban àti Démọ́lá rí Démọ́lá ní fóònù kan báyìí gbà yẹn fóònù àwọn tá ló ṣe fóònù yẹn báyìí
tí kíní wọn máa ń dàbí dragon báyìí tó máa ń dàbí 3 ẹ̀ta báyìí náà kọ sí Débọ́lá yẹn ní fún yẹn lọ́wọ́ gbádùn máa Murphy ti already jẹ́ yẹn gbà yẹn so Kazeem Jagaban nǹkan tó sọ yẹn kò tọ̀nà kò dẹ́ ń ṣòótọ́ then kí n point kíní kan out ṣẹ́rí orí stage lèmi ti síwájú Báyọ̀ ní directing mo dẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ tó pé iṣẹ́ ọwọ́ ọ̀nù ní tá a ṣe lóṣogbo tí mo sọ pé bọ̀dá wá sí ẹ má bínú wo ojú wà lójúgun báyìí iṣẹ́ tí mo ní Báyọ̀ gbé kámẹ́rà tèmi directing iṣẹ́ bọ̀dá wá sí lábọ̀ sí nìyẹn ṣùgbọ́n Báyọ̀ ti já àmì tẹ̀ mọ̀ bóyá social media máa gbádùn nǹkan tí mo record ìṣá ṣùgbọ́n ṣe rí Báyọ̀ ti já ní wípé èèyàn máa hàn ní directing ó hàn before ọdún àwa yìí o dáadáa àbúrò mi ni ìfẹ́ Báyọ̀ wà ní àwọn ọmọ tó pé máa mú kiri ni o ṣùgbọ́n pé ká ṣe directing film Báyọ̀ hàn ju àwa lọ kò ń ṣe táìmù sí tó wá hàn gan ni mò ń sọ as a director níjọ́ yẹn bó tilẹ̀ jẹ́ kó ti gbé kámẹ́rà lẹ́yìn èmi rí ẹ ti understand so Murphy kan ló fún Báyọ̀ ní iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ mo kàn ní kí n point out ni o mi mọ nǹkan tó yẹ kọ́rọ̀ ẹ̀ máa dààmú brain mi kò jẹ́ kí n lè sùn fídíò èdè ẹ̀gùn mi mọ̀ bóyá àwọn èèyàn máa lè wọ́n understand mi gan but the truth ni pé ọ̀rọ̀ yẹn ò ń ṣòótọ́ Murphy fún mi iṣẹ́ ó fún mi ní àwúrí ẹni mo dẹ̀ believe pé òun ló tọ́kù mí mọ̀ bóyá àfi tí má bèèrè lọ́wọ́ Alhaji Dr. King Saheed Òṣùpá bóyá Murphy ló tọ́kì wọn tó láti fún mi ní àgbèrè ojú in fact ìgbà tí mo lọ ṣe ẹgbẹ́ One House iṣẹ́ mi ọ̀ṣọ̀rọ̀ wọ́n pè mí fún ọ̀ṣọ̀rọ̀ Dr. King Saheed Òṣùpá nítorí pé mo lọ ṣe One House ní ó jẹ́ kí n ṣe lẹ́yìn ìgbà yẹn mo ti wá ṣe àwọn iṣẹ́ bíi orúkọ làwà ìbá àwọn ìyá mi àjẹ́ iṣẹ́ ọdún ayọ̀ Olúfẹ́mi ok ní àwọn èèyàn kí wọ́n fi opportunity dárúkọ mo lu làgbà lọ́gbọ̀ ẹnu wà láìtàláì láláṣẹ ní kárí àmì gan àwọn ọ̀rẹ́ wa ti máa ń tọ́ka sí ni mo lu Kúnlé Àfọ́dù lọ́gbọ̀ ẹnu ní acting Kúnlé Àfọ́dù lẹ́nu àkọ́tó kó sọ pé bóbó yìí fáìn náà kí ló tẹ́ máa jí kó máa ṣarúgbó wọ́n fi òun àti Rónkẹ́ Òṣòdì Òkè Kúnlé Àfọ́dù àti Rónkẹ́ Òṣòdì Òkè ni mo rántí encouragement tí wọn ó help me career mi as because most of the time mi mo máa wà lẹ́yìn camera mo ti ṣe makeup rí mo ti ṣe continuity rí mo ti gbéná rí mo ti direct gbogbo àwọn Jagaban ò ti dé o okay salamu alaykum warahmatullahi wabarakatuh.